Hi everyone, welcome to my channel. Eriwo ya gbogbo ọmọ eriwo ya. Àyàgbó àyàtọ̀ eriwo ọ̀sẹ̀ ọmọ awó pé. Ètò tí ọpọ́n túkẹ̀ ní ìdánilẹ́kọ̀ọ́ lórí òrìṣà tó lọ́jọ́ òní àfitọ̀ọ̀tọ̀ pé bàbá wo aṣíwájú àwo wọ́n ìdánilẹ́kọ̀ọ́ lórí òrìṣà tó lọ́jọ́ òní. Òrìṣà ńlá. Eriwo ya. Eriwo ya, gbogbo ọmọ eriwo ya. Àyàgbó àyàtọ̀ eriwo ọ̀sẹ̀ ọmọ awó pé. Ìwo. Gbígbin. Ìyìn. Ẹsẹ̀ kábíyèsí fún Ṣàngó. Ẹsẹ̀ kábíyèsí fún Ṣàngó. Ẹsẹ̀ kábíyèsí fún Ṣàngó. Ẹ̀pòkè o. Ẹ̀pòkè o. Ẹ̀dámúsù fẹ́ gbẹ́ o. Ẹ̀dámúsù fẹ́ gbẹ́ o. Ẹ̀dámúsù fẹ́ gbẹ́ o. Ẹ̀kọ́rẹ́ èyí bọ́sù o. Ẹ̀kọ́rẹ́ èyí bọ́sù o. Ẹ̀kọ́rẹ́ èyí bọ́sù o. Ẹ̀pọ̀mi o. Ẹ̀pọ̀mi o. Ẹ̀pọ̀mi o. Ẹ̀pọ̀mi o. Ẹsẹ̀ pàfọ́sà alá o. Ẹsẹ̀ pàfọ́sà alá o. Ẹsẹ̀ pàfọ́sà alá o. Ẹnjí òkè pòsó gbégérélé. Ẹrú wa rí o àtàwọn kó. Adúpẹ́ lọ́wọ́ Elédùmarè. Adúpẹ́ lọ́wọ́ ọba akọ́dá ọba ṣẹ̀dá. Adúpẹ́ lọ́wọ́ ọba tí panilálẹ́ tí jíni ní ojúmọmọ. Mímọ̀ ṣe wa kọ́ bí àfi ti Elédùmarè. Mímọ̀ ṣe wa kọ́ bí àfi ti àwọn irúmọlẹ̀ wa. Àwa náà ní níjẹjọ. Ó wù fi ọkẹ́ wọn. Ó wù fi ọkẹ́ Elédùmarè. Ó wù fi ọkẹ́ irúmọlẹ̀. Ó tún wá rí wa. Ó tún mú wa rí ìmọ́lẹ̀ ọ̀sẹ̀ tòní. À ń gba aládùúrà lórúkọ òsàtọ́ lọ́jọ́ ìní tíjọ́ mẹ́jọ ní yọba aláyé yọba wa láàyè. Ẹ̀sìn náà la wá ṣe àwòníṣẹ̀sìn. Ẹ̀sìn náà la wá ṣe àwòníṣẹ̀sìn. Aboyún ìlú yóò máa bí wẹ́rẹ́. Àgẹ̀lú yóò máa tọwọ́ àlàbọ̀sùn. Àpọ́tí ń toko bọ̀ yóò dolóbìnrin. Òkò tí ń bẹ ń lé ní lọ́sibítà ni yóò dìde ayọ̀. Àwọn tá a ṣàìsàn náà irí ọmọlẹ̀ igbamọlẹ̀ ẹ̀jẹ̀ ndógún oródùn òní fàìsẹ̀ gbé wa dé. Lílọ bíbọ̀ wa 2022 àyẹ̀nà máa jáde sí. Lílọ bíbọ̀ wa nínú ọjọ́ ìní ní oṣù yìí àyẹ̀nà máa jáde sí. Àríbẹ̀rẹ̀ oṣù yìí àròpin rẹ̀ láyọ̀. Àríbẹ̀rẹ̀ ọdún yìí àròpin rẹ̀ láyọ̀. Òsàtọ́lọ́jọ́ ìní àfi ń tọrọ àfi ń bẹ̀bẹ̀ fún ìlú Ago-Are lápapọ̀ ẹ má jẹ́ arógun níbẹ̀. Àtísbò lápapọ̀ ẹ má jẹ́ arógun níbẹ̀. Nàìjíríà lápapọ̀ ẹ má jẹ́ arógun níbẹ̀. Lílọ bíbọ̀ èrè kọ̀ọ̀kẹ́ wa àìníjọ́ máa jáde sí. Àfi òrìṣà tọ́jọ́ ìní òrìṣà alábà òun àṣẹ àfi ń tọrọ fúnlé ìjọsìn wa yìí ẹjá kúkun owó ẹjá kúkun aya ẹjá kúkun ọkọ ẹjá kúkun ọmọ ẹjá kúkun àlàáfíà gbogbo àdáwọlé wa ẹjọ́ yọrí sí rere àkọ́yọrí òun ni alápàdẹ̀dẹ̀ kọ́lé tiẹ̀ ẹ wá bá wa kọ́ lákọ́yọrí gbogbo bí tá a retí oore ẹ̀jẹ̀ kò rè tó wa lọ́wọ́ àfi òsàtọ́ lọ́jọ́ ìní àfi ń tọrọ gbogbo àwọn ọmọ wa wẹ́rẹ́ lọ́kùnrin lóbìnrin ẹ̀ẹ́dẹ́kun irí ọmọlẹ̀ igbamọlẹ̀ ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ sí ọwọ́ tí wọ́n ń kọ́ ẹ̀tẹ̀nẹ̀ ẹ̀rẹ́ sí wọn nú ẹ̀sìn àwọn ọmọ náà ẹ̀sìn wọn lólú ọmọ ẹ̀jẹ̀ káwọn ọmọ náà ẹ̀jẹ̀ wọn débi gíga ẹ̀jẹ̀ káwọn ọmọ náà ẹ̀jẹ̀ wọn débi gíga ẹ̀mí àwa bàbá náà ẹ̀jẹ̀ kó gùn ẹ̀mí ìyá náà ẹ̀jẹ̀ kó gùn òsàtọ́ lọ́jọ́ òní àfi ń tọrọ àfi ń bẹ̀bẹ̀ pé àwọn fẹ́ ń jà ìsìn ní Nàìjíríà àfẹ́ ń jà ìsìn ní Àtísbò àfẹ́ ń jà ìsìn lórí mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé òsàlá ẹ má jẹ́ àríjẹ̀sìn náà lú yìí ẹ má jẹ́ àríjẹ̀sìn lórí mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé lílọ bíbọ̀ wa àìníjọ́ máa jáde sí òsàtọ́ lọ́jọ́ ìní òun ni òrìṣà ńlá ará mi lọ́kùnrin lóbìnrin ẹ jẹ́ ká mọ ohun tí a gbé dání ẹ jẹ́ ká mọ ohun tí a gbé dání ẹ jẹ́ ká mọ̀ bí àwọn òòṣà yìí ṣe jẹ́ òòṣà yìí Elédùmarè ló dá wọn wọn èsì Ọlọ́run òjíṣẹ́ ni wọ́n jẹ́ fún Elédùmarè ni wọ́n máa lọ tún ilé ayé ṣe ní gbogbo àwọn òòṣà yìí eégún ni Ṣàngó ni Ọya ni Ọbàtálá ni gbogbo àwọn orin ọmọlẹ̀ igbamọlẹ̀ òjíṣẹ́ Elédùmarè ni wọ́n jẹ́ ọ̀rẹ́ wọn wá sí ilé ayé
wọ́n bá wá jíṣẹ́ ni lágbára lọ́wọ́ Elédùmarè òòṣà tó lọ́jọ́ ìní yóò sọ ẹni ìkọ̀kẹ́ wa di àṣẹ yóò sọ ẹni ìkọ̀kẹ́ wa yóò sọ di àṣẹ sí rere ọ̀nà á máa sí fún wa ọ̀nà á máa là fún wa gbogbo àbátà àbáńdá yóò máa wá ṣẹ̀ sí re adábà ajé àdàlájé adábà aya àdàláya adábà ọkọ àdàlọ́kọ adábà ọmọ àdàlọ́mọ adábà arẹlẹ kíkọ ìrèmútò rírà yóò tó wa lọ́wọ́ ire ìlú òyìnbó ire jami yóò tó wa lọ́wọ́ gbogbo àbátà ń dá ire ọmọlẹ̀ ìgbàmọlẹ̀ òsàlà alábà aláṣẹ yóò sọ ẹni wa yóò sọ di àṣẹ ọ̀nà á máa sí fún wa ará mi lọ́kùnrin lóbìnrin òòṣà tó lọ́jọ́ ìní kì í jẹ iyọ̀ òòṣà tó lọ́jọ́ ìní kì í jẹ iyọ̀ obì ìgbín ẹ̀gúsí ńlá fi bọ òrìṣà tó lọ́jọ́ ìní tábàdé bọ òrìṣà tó lọ́jọ́ ìní nígbà tí ìwáṣẹ̀ àárọ̀ kùtùkùtù ńlá bọ òrìṣà ńlá gbogbo àbá tí a bá dá níbẹ̀ àbá ó sì máa ṣẹ òòṣà tó lọ́jọ́ ìní a máa fi àkàrà bọ́ àkàrà tá a fi ń bọ òrìṣà tó lọ́jọ́ ìní òun ni àkàrà ẹlẹ́gùsí a fi àkàrà eléré a fi bọ òòṣà tó lọ́jọ́ ìní òòṣà tó lọ́jọ́ ìní ará mi lọ́kùnrin lóbìnrin òun ló ní sẹ́sẹ́ fún òun ló ní aṣọ funfun òrìṣà ńlá adábàjẹ́gbín òun ló ní aṣọ funfun òun ló ní ìlẹ̀kẹ̀ sẹ́sẹ́ fún òòṣà ńlá lónìí lágbára lọ́wọ́ Elédùmarè lílọ bíbọ̀ wa àyàn máa jáde sí ọ̀nà á máa sí fún wa ọ̀nà á máa là fún wa kó tó dìwò yìí ijọ́ mẹ́jọ a máa wá dúpẹ́ lọ́wọ́ Elédùmarè a máa dúpẹ́ lọ́wọ́ rí ọmọlẹ̀ òòṣà tó lọ́jọ́ ìní ará mi lọ́kùnrin ó yàtọ̀ fún Ọ̀ṣun ó yàtọ̀ fún Yemọja ó yàtọ̀ fún Ọya òrìṣà ńlá dá wà lọ́tọ̀ Ṣàngó dá wà lọ́tọ̀ Ọ̀ṣun dá wà lọ́tọ̀ Yemọja dá wà lọ́tọ̀ báwọn òòṣà yìí sì lọ bẹ́ẹ̀ nìyí òòṣà tó lọ́jọ́ ìní òun ni aláṣẹ alábà òun àṣẹ òun ni òòṣà tó lọ́jọ́ ìní Ifá ní tìbìtì àwọ tìbìtì tìbìtì àwọ tìbìtì àtàbátà àwọ àtàbátà tàbátà àwọ àtàbátà àtàbátì rí àwòdò lúẹ̀rí tàbátì rí àwòdò lúẹ̀rí adúbáfẹ́lẹ́rí ire adúbáfẹ́lẹ́rí ire eléjì lọ́rẹ̀ ìyẹn rí ìpín eléjì lọ́rẹ̀ ìyẹn rí ìpín nígbà tákàrà ń pòrìṣà lọ́rùn tákàrà ń pòrìṣà lọ́rùn ó ní mọ̀ yẹn rí ajé ó ní mọ̀ yẹn rí ajé mọ̀ yẹn táyà mọ̀ yẹn táyà mọ̀ yẹn táyà tẹ̀ ò mọ̀ yẹn tọmọ mọ̀ yẹn táyà tẹ̀ ò mọ̀ yẹn tọmọ mọ̀ yẹn tọmọ tẹ̀ ò mọ̀ yẹn tire gbogbo mọ̀ yẹn tọmọ tẹ̀ ò mọ̀ yẹn tire gbogbo èmi wá fa ikú mi pẹ̀lú rẹ̀ wá fa ikú mi pẹ̀lú rẹ̀ òòṣà tó lọ́jọ́ ìní tí àbá ti ń bọ̀ látòdì ọ̀run wá sílé ayé níbẹ̀ láti lọ yan ìpín àyàn ìpín gbogbo ń ta fẹ́ látọrọ lọ́dọ̀ òrìṣà ńlá gbogbo ń ta fẹ́ látọrọ gbogbo ń ta sì fẹ́ ta tọrọ ni ilé ẹ̀ lá máa gbélé ayé ṣe lágbára lọ́wọ́ Elédùmarè ìpín wa tá yẹn kò ní burú mọ́ wa lọ́wọ́ ìpín wa tá yẹn kò ní burú mọ́ wa lọ́wọ́ ìpín wa yóò wá máa sọre ayẹntajẹ àràjẹ mú jẹun ayẹntaya àríyáya ayẹntọmọ àrọmọ ayẹntire lẹ́kíkọ́ ìrèmútòrí yóò tó wa lọ́wọ́ ìrè ìlú òyìnbó ìfọ̀kẹ̀balẹ̀ mí gúgú yóò tó wa lọ́wọ́ gbogbo àbátà abáńdá lágbára lọ́wọ́ òòṣà tó lọ́jọ́ ìní tá ń pè ní òrìṣà ńlá àbáwọ́ máa ṣe síre ẹ̀là ìbọrú ẹ̀là ìbọyè ẹ̀là ìbọ ṣíṣẹ